A mà kú dédé wò ní orí ètò tá a wà yìí. Ẹ má bínú, ṣe ni má di profession fún yín lọ́tẹ̀ yìí. Torí gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè yìí, ó ti kọjá kí abiyamọ kó dákẹ́. Ó ti kọjá kí gbogbo ìyá kó máa wò. Ó ti kọjá kí gbogbo bàbá tó fẹ́ jèrè ọmọ kó dákẹ́. Tó bá jẹ́ ní tòótọ́ ni ẹ̀yin actor, actresses wa, tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin náà bímọ láyé, tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ jèrè ọmọ, ẹ bọ́ síta báyìí. Ẹ jẹ́ ká pariwo kó tó di pé ó kan ẹnìkankan wá. Kò ì tí ì kàn wá ń sìn, ẹlòmíì ló kàn ní gbogbo wa gbẹnu dákẹ́ là ń wọlẹ̀. Ìkankan nínú yín ló kàn ń sọ̀rọ̀. This shouldn't have been so. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nìkan kọ́ leléyìí. This is not how we voted him in. Apá bàbá ò ká nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan, just in 1 week. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí n kà. Àwọn Fúlàní tẹ̀rọ̀tẹ̀rọ̀, ṣé ẹ mọ̀ pé wọ́n ti lọ sí secondary school kan ní Rukubi Dama local government Nasarawa state, tó ń dẹ̀ kó àwọn ọmọ ń bẹ̀ 25 of them. Ìyẹn ò tí ì tó. St Mary, a sì tún sọ yẹn ni St Mary, ìyẹn tó ń ṣẹlẹ̀ over 100. Mo rí Fáyọ̀sí àbí èmi mọ nǹkan tí ìyẹn ló ń jẹ́ tó ń ka 52. Irọ́ burúkú ni. They are over 100 tó tún kó ń bẹ̀. Ọmọ la mà pé ẹjọ́ ta ló ṣe poultry rí? Kó kàn dẹ̀ kó ẹdìyẹ síbì kan, kó kó 20 síbẹ̀, kó wá 10 kù. Báwo ló ṣe máa rí lára yín? Ká máa sọ pé odindi ọmọ. Ọmọ ni àwọn ẹni yìí fi ń lu gbogbo àwọn òbí lẹ́gba báyìí, torí àwọn èèyàn tí mọ̀ pé ẹgba ti dára àwọn òbí báyìí. Torí gbogbo èèyàn lọ̀rọ̀ yìí kàn kó tó di pé ó kàn yẹn dìde. You people should stand up and shout. Let's talk. Let's begin to protest. Kò easy láti jáde pé èèyàn fẹ́ protest because àwọn tẹ́ fẹ́ protest fún gan ṣe bí àwọn kan kú ń gbà kan ní end kínní SARS, tí odindi ẹni tó fi jẹ olórí ilé apá ibo àbí kí ló ń jẹ́ tó ní you can be protesting while we are eating. Ṣé ẹ tún gbọ́ nǹkan tó sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tábí ọmọ ti sọmọ nù tí wọ́n lè sùn, níbi tí wọ́n ti kó àwọn èèyàn lọ ní eruku ní Kwara State. So how long are we going to keep quiet? Ẹ rí ibi tí mo wà, site ni mo wà, mi ì tí ì délé. And as far as I'm concerned, kò tí ì tán o. Ìkan tó ní ìyé wa massacre terror again. Bí wọ́n ṣe pa ẹ̀ ọmọ márùn-ún wọ́n dẹ̀ pa lójú ìyá ẹ̀. Láì ṣe ẹdìyẹ tó máa sọ pé ẹdìyẹ lójú ìyá ẹ̀ ni wọ́n tó ti kinní kan bọ náà. Ní June 2025 lélẹ́yìí tí ẹ̀ṣẹ̀lẹ̀ eléyìí òun sọ̀sẹ̀ ní Benue. We have other one, some vigilante tó ń protect ìlú. Wọ́n sì báyìí wọ́n ti pa 15 lára wọn. Wọ́n kó 3 lọ. Ọ̀sẹ̀ yìí ló ṣẹlẹ̀. Another one kẹ̀dẹ̀rẹ́, 64 civilians, including women and children, kidnapped in Sasafe local government. Mama Kosi, mo lè má mọ̀ pé dáadáa. Kebbi, 25 female students kidnapped. Kò ì tán o. Sokoto ńkọ́ 15 páì. General gbogbo ẹ̀ wọ́n la pọ̀. Ṣé tẹ́ bá rí pàpọ̀ ẹ̀yin ìjọba, ẹ̀yin tẹ́ ń fi wá ṣe, tẹ́ ń fi ayé ara yín tẹ́ fi ń ta kite, tẹ́ bá rí pẹ̀pọ̀ ní family yín, ẹ̀ ṣe kó nínú family yín nítorí Ọlọ́run. Ẹ̀ ṣe kó nínú family yín nítorí Ọlọ́run, kẹ́ kọ́kọ́ páì àwọn yẹn náà ká lè rí pé àdínkù. What is this? Èèyàn wá lóun fẹ́ wá ràn wá lọ́wọ́. Someone wants to come and help us. You know that you cannot fight this thing. You are shouting. Some idiots, some stupid people, they were shouting, there is no genocide, there is no kinikan, kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ní Nàìjíríà. Wọn ò tàjẹ̀ sílẹ̀ ní Nàìjíríà, for goodness sake. Tọ́n bá tún máa tàjẹ̀ sílẹ̀ ńkọ́, sódìgbà tọ́n bá ta ẹ̀jẹ̀ ọmọ yín àti tara yín sílẹ̀ kẹ́ tó mọ̀ pé wọ́n tẹ̀jẹ̀ sílẹ̀. Ṣe burú báyìí lórílẹ̀-èdè. Call a spade and let's move on. People are spying anyhow. People are just spying. Kò sí pé bóyá ṣe ló lọ sọ, ẹ wo nǹkan tá a ṣe sọ. In one week, today is Friday. Àti mele tó máa ṣẹlẹ̀ Saturday. We don't know what will happen again on Sunday. Kọ́nà Olódùmarè má jẹ́ kí bí ó ṣẹlẹ̀. We have prayed. Tó bá jẹ́ àdúrà, we have prayed enough. Kí la tún fẹ́ pray? We have prayed enough. Ọlọ́run ti wá fi wálẹ̀ pé ká ṣe, òun ti fún wa lágbára tá a lè fi ṣe. Mo rí post kan tí wọ́n ní Ìbíyọ̀mẹ̀ sọ pé everybody protect ara ẹ̀. Kò nídìí. All the pastor, keep your mouth shut. Ẹ dákẹ́ sínú ìjọ yín bẹ̀. By the time tó bá máa kàn yín, tó bá máa kàn rán yín, tó máa kàn ọmọ yín, fúnra ara yín lẹ máa kígbe.
it is hard time. Protect yourself, protect yourself. Ṣé ó yẹ kó ẹ̀ṣẹ̀ máa sọ yẹn fún wa? Kò yẹ kó ẹ̀ṣẹ̀ máa sọ yẹn fún wa. Ogun ti dé, ogun ti dé. You don't know that we are at war already. Gaza, Palestine, kìíní kan àwọn èèyàn tó ń kú ń bẹ̀ lójúmọ́ kò tó ìdajì àwọn èèyàn tó ń kú lójúmọ́ ní Nàìjíríà. That is why when they started war, àwọn kan wá ń sọ pé let's pray for, mo wò wọ́n mo ní tí pray fúnra yín, àdúrà tí yín gan ò gbà ní Nàìjíríà. Ṣàdúrà yín gbà ni. You people cannot eat what you like. You are ẹ̀ ń ṣiṣẹ́ bí ẹrú, ẹ̀ ń ṣiṣẹ́ bí ọmọ ọba, ẹ̀ ń jẹ̀jẹ̀ ẹrú, ẹ̀ ń jẹ̀jẹ̀ ìlírí. Ebi wà ń ta, ìyàn wà ń ta, wàhálà wà ń ta. Àwọn tó fìgbà Jonathan ṣe kí náà pé tó ń ṣe foundation, they cannot even build it. That's the job I'm doing. À lọ bá wọn, ibi tó wó bá wà ńbẹ̀ tá rí pé wọ́n máa rówó. À di pé kíní ẹ jẹ́ ká bá yín kọ tán. For this year, ọwọ́ wa ti kún lágbára Ọlọ́run kọ́ lọ́ọ́ Olódùmarè kó mú wa ṣàṣeyege. And it's not easy. By the time tó gba ilé kan tó rò pé ó fẹ́ ná 10 million fi parí ẹ̀, tó ná 20 million tó ò tí ì parí ẹ̀. Mi ì bú àwọn tẹ́nàntì tó ń sọ pé owó pọ̀. Àwọn tó ń kọ́lé gan nísìnyí gan ẹ̀mí wọn, tẹ́rẹ́tẹ́rẹ́ ẹ̀jẹ̀ ẹ̀mí wọn náà fi ń kọ̀. Look at what our country has become. And the most painful aspect is that I saw another post wọ́n recruit àwọn 10,000 what is it called 10,000 youth for army or soldier àwọn tó ń ṣe pé all of them wọ́n ti sá lọ. Wọ́n ò ní sá. Wọ́n máa dúró kẹ́ ẹ fi wọ́n ṣètùtù, kẹ́ ẹ fi wọ́n rúbọ, kẹ́ ẹ sọ wọ́n di ọmọ ayò, kẹ́ ẹ máa tarí wọn sí boko kí boko máa pa wọ́n dànù. Wọn ò ní ìyá, wọn ò láyé gbé torí tiyín, torí token tẹ́ ẹ̀ fún wọn. Àárí àwọn army wa wọ́n máa mu gàrí. Ẹ wá ní ọmọ tó bá pé 18 years old ẹ máa lọ fà lábẹ́ ìyá ẹ̀ ká ara gbá fún yín. Ẹ máa bọ̀ kẹ́ wá fọmọ lábẹ́ mi. Táyé yín ò bá ní ta. Èmi mo kó bá yín. Ẹ ṣe kọ́kọ́ kó àwọn ọmọ yín, your own children. Irú Ṣèyí yẹn kó ṣáájú kán gbébọn fún kó di army. Irú àwọn ọmọ yín, àwọn ọmọ top kìíní ọmọ àwọn apá Ìgbò àbí gbogbo àwọn ọmọ senator. Let their children kán gbá front. Ẹ rò pé ọ̀tẹ̀ ẹ máa wá káwọn ọmọ olòṣì kan ẹ máa lọ máa pa wọ́n ní Sambisa forest go lè work. This time around it will not work. Ìyá tó bá wù kó gbé ẹnu òfu ẹ̀ kó tì báyìí kó dákẹ́ kó má tètè máa ṣí ẹ gbogbo ọ̀rọ̀ tó bá gbọ́ kó má tètè máa múra. Kó má máa múra ogun ó dìgbà tí àwọn wèrè bá ń gbé mọ́tò kiri tó ń fa ọmọ yọ lábẹ́ ọlọ́mọ pé kó wá lọ jà kó wá lọ fèsì àwọn tí jẹ́ pé ìyálà ìyá bàbá ńlá àwọn tó ń ṣe training láti 100 years ago wọ́n gbé wọ́n pa wọn odidi chief kinní kan staff àbí army of kinní kan wọ́n pa wọ́n bí ẹdìyẹ. So àwọn ọmọ ọlọ́mọ lẹ wá fẹ́ kó sójú ogun. Ẹ wò ẹ rí ọ̀rọ̀ sọ. This country àríbi sá lọ ogun ò lè dé nsìn kí n sò sórí bẹ́ẹ̀dì kẹ́ wá pa abémọ́lé kò possible. We go out to fight it ni o. All mothers, if you want to protect your children, fathers, don't even stay now. Please get ready. Ó ti dojú ẹ̀, wọ́n ti wọlé Yorùbá tán. Apá rẹ̀ gan ò ká nǹkan kan, kò sí nǹkan tó lè ṣe.